jẹ́ kí á dùn. Ẹ jẹ́ kí á gbàdúrà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ agbẹ́yìnga yín lógo fún oore ọ̀fẹ́ yín lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ó pa wá mọ́ lẹ́yìn àti ìgbà yìí wá títí di àkókò yìí. Olúwa ó ṣe tí ààbò yín tó dájú lórúkọ Jésù gba ìyìn wa. Olúwa ó ṣe fún ìsìn àkọ́kọ́ nínú oṣù kẹjọ èyí tó tún mú wa rí lórúkọ Jésù Olúwa gba ìyìn wa. Ọpẹ́ àti ìdákùnlájọ ṣètẹ́wọ́gbà ògo ní fún Kristi. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ báyìí lórúkọ Jésù Olúwa bá wa pàdé. Fúnra rẹ̀ yín Ọlọ́run Olúwa bá wa sọ. Ẹ̀mí mọ́ bá wa sọ. Ẹ̀mí mọ́ bá wa sọ. Ọ̀rọ̀ náà jẹ́ kó yé wa. Ẹ̀mí mímọ́ èyí tí a fi mú ọ̀rọ̀ náà lò lórúkọ Jésù wọnú ayé wa. Ògo ní fún Kristi. Jésù Kristi Olúwa wa. Mo kí wa ní inú ilé. I greet everyone in the home Fún ìfaradà for our endurance and patience so far. láti àkókò yìí láti ìgbà yìí wá. So far, Mo gbàdúrà lórúkọ Jésù. I pray in the name of the Ààbò Lord. Ọlọ́run yóò wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. God's protection will continue to be upon Nígbà us. tí yóò tó àkókò tí àwọn ìjọba tí ó fún wa lórí ọ̀fẹ́ láti tún máa jọ́sìn padà, èmi àti ẹ̀yin a ò ní bá àkókò yìí rìn o. By the time the government will allow full service, that is the opening of churches once again, I pray the Lord that all of us will be alive in Jesus' name. Amen. Láì fi àkókò wa ṣòfò, Without wasting our time, ohun tí a máa sọ̀rọ̀ lé lórí, the title of the message òun náà ni ariwo rúdurùdu tí ìjọba àwọn orílẹ̀-èdè. is what I titled the noise, the different noise of different governments in the nation. A confusion sound of the kingdoms of nations. That is confusion, signs of the kingdoms of nations. Praise the Lord. Hallelujah. Bíbélì kíkà, Our Bible text, ìwé Àìsáyà, the book of orí Isaiah, ìkẹtàlá, chapter 13, ẹsẹ̀ ìkíní sí dé ìkarùn-ún. from verse 1 through to 5. Torí àkókò wa, Because of our time, màá rọ̀ wá ẹ jẹ́ ká kà ní ilé. I will beseech us to read from home. Ibi tí mo ń lò lọ́wọ́lọ́wọ́ òun náà ni Àìsáyà orí kẹtàlá, ẹsẹ̀ ìkẹrin bí rẹ̀. Chapter 13, Chapter 13, verse 5b. 4b, Sorry, verse 4b. verse 4b. Ariwo ọ̀pọ̀lọpọ̀ lórí òkè, Aha, gẹ́gẹ́ bí ti ènìyàn púpọ̀. gẹ́gẹ́ bí ti èlò púpọ̀. Ariwo rúdurùdu ti jọba àwọn orílẹ̀-èdè tí a kójọpọ̀. Aha. Olúwa àwọn ọmọ ogun gba ogun àwọn ọmọ ogun jọ. Praise the Lord. The Lord of hosts musters the host of the battle. Àwọn rí wípé Ọlọ́run bá wòlíì Àìsáyà ó fi ohun kankan hàn án God showed Prophet Isaiah something here lórí ohun tí yóò ṣẹlẹ̀ sí Bábílónì, concerning what will befall Babylon, lórí ìdájọ́ èyí tí Ọlọ́run yóò mú wá sí Bábílónì, upon the judgment God will bring to Babylon fún wàhálà àti ìdààmú èyí tí yóò ṣẹlẹ̀ ní Bábílónì. because of the tribulation that will happen to Babylon. Ọlọ́run fi ìran yẹn hàn wòlíì Àìsáyà. That vision was shown to Prophet Isaiah. Ọlọ́run sì ṣàlàyé ní ẹsẹ̀ ìkẹta wípé àwọn ènìyàn mi mo ti yà wọ́n sọ́tọ̀, mo ti yà wọ́n sí mímọ́. And God explained in verse 3 of that Bible passage that He has sanctified His people, He has separated them. Kí ló wá ṣẹlẹ̀ tí ariwo rúdurùdu fi gba gbogbo orílẹ̀-èdè àgbáyé kan lónìí? Why do we now have such noise here and there? Kí ni ohun tó fà á tí ariwo rúdurùdu tó fi ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè kọ̀ọ̀kan àti ní ìdílé kọ̀ọ̀kan àti ní agbo ìjọ Ọlọ́run? Why is there confusion of noise in the church, in the home, and everywhere? Èyí jẹ́ ìbéèrè èyí tí gbogbo ènìyàn èyí tí ó ń retí láti gbọ́ ìdáhùn lé lórí. This is a question everybody is expecting an answer to. Gbogbo ènìyàn, olórí, alákòóso, olórí ìjọ, àwa àlùfáà, ọmọdé àti àgbà, gbogbo wa òun náà láti kọlu Ọlọ́run alààyè. Every one of us, including administrator, head of government, religious leaders, community leaders, political leaders, all of us, we have sinned against God. A ti kọjá àyè wa lọ́dọ̀ Ọlọ́run We alààyè. have crossed our boundary concerning our God. Orúkọ Ọlọ́run
tiẹ̀ jẹ́ kankan lójú nínú ayé ẹnì kọ̀ọ̀kan. That name of the Lord is nothing to some people. Ọlọ́run kò jọ wá lójú, bẹ́ẹ̀ ni ìbẹ̀rù Ọlọ́run kò sí ní ọkàn wa. The fear of God has been taken away from our hearts. Gbogbo olórí orílẹ̀-èdè kọ̀ọ̀kan àti àwa ìjọ Ọlọ́run kò mọ ohun tó kàn láti ti ṣe mọ́. Every head of government, including churches, do not know what next to be done. Ìṣẹ̀lẹ̀ onírúurú ń ṣẹlẹ̀, a kò mọ ọ̀nà àbáyọ, ó wá di égbèrè ọ̀tẹ̀ bí a ti ń pàkan òun náà nìkan rú. So many events and happenings are occurring day and night to the extent that no one knows the solution or the way out. Kí ni ohun tí a ṣe tó ṣokùnfà àwọn wàhálà tàbí ìdààmú èyí tí orílẹ̀-èdè àgbáyé, orílẹ̀-èdè kọ̀ọ̀kan èyí tí à ń là kọjá lónìí? What can we say has caused the events and the tribulation we are going through today, including all nations? Ẹ jẹ́ ká lọ sínú ìwé mímọ́. Let's go into the scripture. Ìwé Àìsáyà orí ìkíní ẹsẹ̀ ìkẹrin. Isaiah chapter 1 verse 4. Ó ní hà orílẹ̀-èdè tí ó kún fún ẹ̀ṣẹ̀. Àwọn tí a ṣe òun náà nìwọ̀nyí. Hà orílẹ̀-èdè tó kún fún ẹ̀ṣẹ̀. A nation filled of sin. These are part of the thing we have done. Ènìyàn tí ẹrù ẹ̀ṣẹ̀ ń pa. People that have been burdened by sin. Irú àwọn olùṣe búburú. The wicked ones. Àwọn ọmọ tí í ṣe olùbàjẹ́. And those that have gone back. Wọ́n ti kọ Olúwa sílẹ̀. They have left their God. Wọ́n ti mú ẹ̀mí mímọ́ ẹni mímọ́ Ísírẹ́lì bínú. And they have angered the Holy One of Israel. Wọ́n sì ti yí padà sẹ́yìn. And they have backslidden. A rí pé ohun tí a ṣe òun náà ni èyí. These are some of the things we have done. Èyí tí kò mú inú Ọlọ́run dùn. Which does not delight God. Èyí tí ó bà Ọlọ́run ní ọkàn jẹ́. Which has made God to be sorrowful. Èyí tí èmi àti ẹ̀yin gbọ́dọ̀ jòkó ká ronú lé lórí. Which you and I should sit and think over. A ti sọ nǹkan tí a ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. We have been told what we did wrong. Kí a wá ká ronú lé lórí. We are not to ponder over it. Ọ̀nà wo ni mo ti gbà ṣẹ̀ sí Ọlọ́run? In what way have I sinned to God? Ọ̀nà wo ni mi ò ti wúlò fún Ọlọ́run? In what way have I become an Tó unprofitable? mú kí Ọlọ́run kó máa bínú sí èmi àti ẹ̀yin. That is making God to be angry to me and to you. Tó mú kí àjàkálẹ̀ àrùn èyí tó gba gbogbo orílẹ̀-èdè ayé kan tó ń kó bá gbogbo ènìyàn. That is causing the whole world pandemic right now. Kò sí ẹnikẹ́ni tó yọ sílẹ̀. No one is left out. Àlùfáà wà ń bẹ̀. Ministers are Olórí there. orílẹ̀-èdè wà ń bẹ̀. President of the nations are Àwọn there. ministers kò yọ wọ́n sí ministers lórílẹ̀-èdè kò yọ wọ́n sílẹ̀. Different ministers of different nations are inclusive. Torí pé a ti kọjá àyè wa lọ́dọ̀ Ọlọ́run alààyè. Because we are cross and bounding before the Lord the Almighty. Ẹ jẹ́ lọ sínú ìwé Ezekiel. I want us to go through the book Ezekiel of 9:9. chapter 9, verse 9. Ezekiel 9:9. Ara àwọn nǹkan tí a tún ṣe òun náà nìwọ̀nyí. These are part of the things we have done wrong. Ó sì wí fún mi pé And he told me, àìṣedéédé Ísírẹ́lì, ilé Ísírẹ́lì àti ti Júdà pọ̀ gidigidi. the righteousness of Judah and the household is very much, Ilẹ̀ náà sì kún fún ẹ̀jẹ̀. and the land is filled of blood. Ẹ wá wo orílẹ̀-èdè àgbáyé lónìí. I want us to look at the nations of the world today. Àìṣedéédé wa ó mú kí Ọlọ́run ó bínú. Our unrighteousness made God to be angry. Orílẹ̀-èdè àgbáyé ó kún fún ẹ̀jẹ̀. The whole nation of the world is full of perverseness and blood. Ìdílé kọ̀ọ̀kan agbo ìjọ Ọlọ́run gbogbo rẹ̀ ó kún fún ẹ̀jẹ̀. Every household, every church is filled of blood. Ìwà ibi ó ń peléke sí. Iniquity abounds. Ìta ẹ̀jẹ̀ sílẹ̀ lónírúurú ọ̀nà ó ń tẹ̀ síwájú. Bloodshed continues everywhere. Ọkọ ń pa aya, aya náà ń pa ọkọ bẹ́ẹ̀ láì. Kill wife, wife also kills her husband. Òbí á gbé ọmọ á lọ tà á. Some parents will even sell their children. Olè á wọnú chọ́ọ̀chì á dẹ̀ lọ pa àwọn ènìyàn. Robbers even go into the church to kill and to steal. Àwọn agbẹ́nipa wọn ò bẹ̀rù Ọlọ́run ààyè láti pa ènìyàn. Kidnappers do not even fear God again, even to kill people. Orílẹ̀-èdè ayé ó kún fún ẹ̀jẹ̀. The whole nation of the world is full of blood. Ìlú sì kún fún ìyí ẹjọ́ po. And the city
ayé sílẹ̀. The Lord has forsaken the earth, Olúwa kò ríran. and God has not seen. Pé Olúwa ti kọ ayé sílẹ̀. Since the Lord has forsaken Èmi the earth, àwa sọ Ọlọ́run di ẹni tí ò ríran. and we have thank God a blind person. A sọ Ọlọ́run di òmùgọ̀. We thank God a dollar. A sọ Ọlọ́run di aláìmọ̀kan. We thank God to be a non-entity. Ẹni tó dá wa sí inú ayé. Somebody who created us. Ẹni tó mọ ìbẹ̀rẹ̀ àti òpin èmi àti Somebody ẹ̀yin. who knows our beginning and our ending. Ẹni tó yẹ ká máa sátọ̀ lẹ́yìn. Somebody we ought to run and follow all through. A kọ̀ ọ́ sílẹ̀, àwa ń tẹ̀ sí ìmọ̀ ara wa. We forsook him and we go in our own way. Tí a bá wò lónìí, If you look at it today, àwọn ọkùnrin wọ́n fẹ́ ara wọn. we have homosexual, Obìnrin náà ń fẹ́ obìnrin. gay marriage, lesbianism. Ìyẹn ni pé àgbékalẹ̀ Ọlọ́run á yí padà, a ní kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí. That is, we manipulate everything God has created. Wọ́n tiẹ̀ ló ọkùnrin náà wọ́n yí padà, ọkùnrin náà tó ń bímọ. Today, we have men given birth in the form of cloning, Tí ò sí nínú ètò Ọlọ́run alààyè. which is not in God's order. Ìyẹn ni pé à ń sọ fún Ọlọ́run pé kò tó ṣe yẹn kò dára, ó kù díẹ̀ dáàbò. What we are telling God is that what He has done is not good. Ọlọ́run God náà trying to regret. Ọlọ́run náà wá wò nínú ara rẹ̀. And God now thought to Himself, Ẹ̀yin òmùgọ̀ wọ̀nyí, do this foolish. mo mọ ọ̀nà tí màá gbà tí màá fi dá sèyí àfún yín. Know the way to deal with you. Ẹ wo ìgbà tí a ti bẹ̀rẹ̀ coronavirus. Look at the time the coronavirus has started. Ta ni ò farabá níbẹ̀? Who has not been affected? Ta ni ò kàn? Who has not been touched? Ta ló lè sọ pé ìtò ń ṣẹlẹ̀ yìí kò kàn mí o? Who can boast that what is happening in the world does not concern him today? Torí pé a ti ta ìlànà dà. Because we are forsaking the way Yàtọ̀ sí bí Ọlọ́run ṣe gbé e kalẹ̀. from the way God has ordered it. Níbo ló ti lè rọrùn ní gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ That can wáyé? we say is convenient or comfortable in the whole world? Kò síbi tó rọrùn. There's nowhere that is Kò comfortable. sí ẹni tó lè sá láti Nàìjíríà lọ sílùú òyìnbó. There's nobody can run from one country to another. A rí pé gbogbo rẹ̀ ó ti forí gbára wọn. We can see that everything is in disarray. Torí pé a ti kọjá àyè wa lọ́dọ̀ Ọlọ́run. Because we have crossed our boundary before our God. A ṣe àṣejù. We have done too much, too many. Àwọn tí kò ṣeé gbọ́ sétí gba orílẹ̀-èdè kan bí ìfipábánilòpọ̀. Things that distress people, we have engaged ourselves into it. Rape. Wọ́n á bá ẹlòmíràn lò pọ̀ tó wọ́n èso pa. After raping some people, they even kill them. Wọ́n á gé ẹlòmíràn lórí wọn àti ẹ̀ní mẹ́tún wọn ní mọ́ bó ṣe ṣẹlẹ̀. They even behead and take away the head away. Ìjínigbé ìyẹn náà tẹ̀ síwájú. Raping is continuous. A ò rí nǹkan kan ṣe sí. And here there's no solution. Ohun gbogbo wá dàrú. Everything is in disarray. Ariwo rúdurùdu ó gba gbogbo ayé kan. There is confusion all over the world. Onírúurú igbe òun náà lóníkálùkù ń dé. Different noise here and there. Ọlọ́run yóò gbà wá o. God save us. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn ènìyàn náà tó ń pọ̀ kàkà ikú bí ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀. Likewise, many people are going against death. They don't want to die. Nítorí àìríjẹ àti àìrímu. Because they cannot find means of livelihood. Àìrí iṣẹ́ ṣe. Joblessness. Àìsówó lọ́wọ́ àwọn ènìyàn. Poorness. Poverty. Ọ̀pọ̀lọpọ̀ ti pokùnso nítorí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Many have died. They have hung themselves. Ọ̀pọ̀lọpọ̀ ti di ìdàkudà nítorí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. Many have gone to other things because of what is happening in the world today. Yahoo ó wá tẹ̀ ó pọ̀ sí i láàrin àwọn ọ̀dọ́. Increase in Yahoo activity. Ariwo rọ́dẹ̀rẹ̀dẹ̀ ó wá gba òde kan. There is confusion everywhere. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ lọ sínú ìwé Jeremiah Let's go to the book of Jeremiah, orí ìkẹrìnlá chapter 14, verse 18. verse 18. Ní èmi bá jáde lọ sí pápá. Ṣáà wò ó. Sáà wò ó, A rí àwọn tí a fi idà pa. a rí àwọn tí a fi idà pa. Ní èmi bá fi wọ inú ìlú lọ. Aha. Ṣáà wò ó. Sáà wò ó, Àwọn tí ń pa ọ̀kàkà ikú nítorí àwọn tí ń pa ọ̀kàkà ikú nítorí ìyàn. ìyàn. Nítorí àwọn àti àwọn wòlíì. Aha. Àti àwọn àlùfáà. Aha. Mú wọn lọ sí ilẹ̀ tí
Praise the Lord. Hallelujah. Ẹ wá wò ó, kò sí ẹni tí ọ̀rọ̀ yóò kàn. You can see that there's no one that is left out. Gbogbo wa là ń kígbe, Everyone is crying. kò sóúnjẹ, No food. ohun gbogbo wọn kò sówó. There is expensiveness of everything. There is scarcity of money. Ìpànìyàn ó ń ṣẹlẹ̀. Killings everywhere. A rí i pé àwọn àlùfáà wọ́n ti bìkan lọ sí ibìkan. We see the priest going from one place to another. Ọ̀pọ̀lọpọ̀ àlùfáà ló ti di oníbàárà. Some ministers have turned to beggars. Nítorí oyin wàhálà àti ìdààmú èyí tó dé bá gbogbo orílẹ̀-èdè àgbáyé. Because of what has befallen the whole nation. Mo gbàgbọ́ ní orúkọ Jésù, Olúwa yóò mú wa bọ́ nínú ẹ̀. Pray God will save us in Jesus' name. Kí ni ọ̀nà àbáyọ? What is the way out? Ọ̀nà àbáyọ náà ni ìrònúpìwàdà pátá tọkàntọkàn. The way out is complete repentance. Ìrònúpìwàdà tọkàntọkàn. Total repentance. Ọ̀pọ̀lọpọ̀ àlọ́ ìrònúpìwàdà ṣùgbọ́n kò tán nínú ẹ̀. Some will say they have repented and yet they go back to their sin. Ọ̀kan là ń sọ ní àárọ̀ yìí wípé àwọn Boko Haram kan wọ́n ní wọ́n confess pé àwọn ò ní ṣerú ẹ̀ mọ́ nǹkan kẹgbẹ́ àwọn síbẹ̀ nǹkan yóò ṣe kí ni o kò kúrò nínú ayé wọn. Boko Haram has reported in the news, they confess that they are forsaking their sin and they were granted amnesty. But a little while ago, they went back into their activity. Ojoojúmọ́ là ń gbọ́ nínú ìròyìn Every day we hear in the news fún ìṣẹ̀lẹ̀ ibi ohun gbogbo tó ń ṣẹlẹ̀. concerning bad news events. A ní láti ronúpìwàdà We need to repent láti inú ọkàn. right from within. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. God will help us in Jesus. Ìbẹ̀rù Ọlọ́run The fear of God, a gbọ́dọ̀ ṣàwárí rẹ̀. we must find it. Gbogbo ọ̀rọ̀ ìbẹ̀rù yìí gbogbo ènìyàn ló kàn. This fear of God concerns every one of us. Kò sí ìbẹ̀rù Ọlọ́run mọ́. There's no more fear of God. Gbogbo ọ̀rọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run àti àwọn ọmọ ìjọ àti ẹni tó gbàgbọ́ àtẹni tí ò gbàgbọ́ òun ni ọ̀rọ̀ yìí kàn. Both laity and clergy, they were involved. Àárí àwọn àlùfáà mi nínú ilé ìjọsìn láti máa bá ènìyàn sùn nínú ẹ̀. Some pastors even sleep with their members right in the church. Nígbà tí kò sí ìbẹ̀rù Ọlọ́run. There is no fear of God. Ẹ mọ́ gbàgbé Do not forget. Jósẹ́fù ní kí n ṣe eléyìí kí n sì ṣẹ̀ sí Ọlọ́run. That, should I do this and sin to God? Ìyẹn ní pé ẹ̀mí ìbẹ̀rù yẹn ló ń bẹ nínú ọkàn rẹ̀. Fear of God is in him. Dídí àtúbí pátápátá. Becoming complete born again. Dídí àtúbí pátápátá. Becoming complete born again. Èyí tí Ọlọ́run béèrè Which God is asking nínú ayé mi àti ẹ̀yin from you and from me láti yí padà to turn to him. ká di ti Ọlọ́run alààyè. To become the living God. Láti yí padà So that we can turn láti ṣe ìfẹ́ Ọlọ́run. and do the will of God. Láti rìn ní ọ̀nà Ọlọ́run. To walk in his way. Láti pa òfin rẹ̀ mọ́. To keep his commandments. Èyí tí Ọlọ́run béèrè lọ́wọ́ èmi àti ẹ̀yin Things nìyí. God is asking from you and I. Ṣé a ṣe tán Are we ready láti di àtúbí pátápátá? to be born again completely? Ìwà mímọ́ Holiness. gẹ́gẹ́ bí Ọlọ́run ti jẹ́ mímọ́. As God is holy, Ó fẹ́ kí èmi àti ẹ̀yin náà ká jẹ́ mímọ́. God wants you and I to be holy. Tí a bá ti lè jẹ́ mímọ́, If we can be holy, a ò ní lè wu ìwà búburú. we not go into sin. A ó lè ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn. We have to be able to have that fear of God in our heart. Ẹ̀mí mímọ́ That's the Holy Spirit. ẹ jẹ́ ṣàwárí ẹ̀. Let us seek for him. Ọ̀nà àbáyọ náà nìyí. These are the ways out. Ẹ jẹ́ ṣàwárí ẹ̀mí mímọ́. Let us seek Kókó inú wa Holy Spirit and let him fill us. àti ọ̀rọ̀ Ọlọ́run. And the word of God. Ká fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe kòríkòsùn. Let's make word of God our friend. Èyí tó lè máa tọ́ wa sọ́nà. That we direct our path. Tá ò fi ní lè bójú wẹ̀yìn. So that we not look back. Tá ò fi ní jẹ́ apẹ̀yìndà. So that we not be a backslider. Tá ò fi lè máa tẹ̀síwájú nínú ìrìn àjò So that we ìgbàgbọ́. can continue in this journey to eternity. Tí ohun ayé tí ò fi ní lè gbọ́ wa kúrò nínú ìrìn àjò ìgbàgbọ́. So that worldly things will not take us away from God. Ẹ jẹ́ kí á mú ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀kúnkúndùn. Let us take the word of God seriously. Gbogbo ọkàn tó ń bẹ nínú ilé tó ń gbọ́ mi. Every soul in the house. Ẹ jẹ́ ká ní àwọn nǹkan wọ̀nyí ní ọkàn wa. Let us put this thing in our heart. Tí a bá ti lè ní àwọn nǹkan wọ̀nyí ní ọkàn wa, Once we're able to have all this in our hearts, a ó lè ṣe ìfẹ́ Ọlọ́run. we'll be able to do the will of God. A ó lè wu Ọlọ́run. We'll be able to fulfill God's will. Gbogbo rúdurùdu ariwo rúdurùdu tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè àgbáyé.
àti ẹ̀yin you and I a ò ní lè bá wọn ní ìpín nínú ẹ̀. will not be partakers of it. Ẹ jẹ́ yí padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Let us turn to God. Ẹ jẹ́ padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Let us return to Mo God. gbàdúrà ní orúkọ Jésù. My prayer Bí that ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ yìí, as we are listening to this word, ìyípadà ọkàn yóò bá ẹnìkọ̀ọ̀kan yín. great joy will happen to all of Mo ní ẹ ó ní ìyípadà ọkàn. us. Repentance of Gbogbo ọkàn tí Sàtánì ti jogún ayé wọn ní orúkọ Jésù àmọ́ yóò gbà yí padà. Satan shall be recaptured in Jesus' name. Kí Olúwa kó fi ìbùkún sí ọ̀rọ̀ rẹ̀. May God bless His word. Ẹ jẹ́ gba àdúrà Let us rise as we pray ká sọ fún Ọlọ́run. and thank God. Olúwa fún mi ní ẹ̀mí ìrònúpìwàdà pátápátá. God, give me that spirit of complete repentance. Ìrònúpìwàdà àti ọkàn wá. Complete repentance. Àtúnbí láti inú ọkàn wá. Born again from within. Àti lè máa ṣàṣàrò nínú ọ̀rọ̀ rẹ. And to be thinking, to be going through your word. Olúwa gbé wọ̀ mí. Lord, endow me. Olúwa fi fún mi. Lord, grant me. Tí èmi àti ẹ̀dá òfin ní bá wọn ní ìpín nínú ariwo rúdurùdu. So that you and I will not be partaker of the confusion that is going on in the world. Ó yẹ gbọ́n sókè ẹgbàdúrà. We pray. Amen. Father, in the name of Jesus Christ. Amen. Father, in the mighty name of Jesus Christ. Amen. Our righteous God, we want to thank you for your beautiful message that you have sent to us this morning. Daddy, we glorify your holy name. Be thou exalted in the name of Jesus Christ. Lord, we pray for the grace to fear you, O Lord, so that we will not be partaker of this noise that is all over the nation. Daddy, give us the grace in the name of Jesus Christ. The grace to fear you, to follow you to the end. Daddy, grant to us in the name of Jesus Christ. And our Father that we have used this morning to speak the word to us, that we pray for more anointing in the name of Jesus Christ. Thank you, our Father. Thank you, Lord. Thank you, our Redeemer. For in Jesus' almighty name we pray. Amen.